bí ẹ sì ń ka ìròyìn yìí nínú olórí oko orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní inú ẹ̀ ò máa dùn sí gbajúgbajà àgbà ilẹ̀ Yorùbá ni tó jẹ́ ọ̀kan pàtàkì lára ògo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ gbajúgbajà ọ̀jọ̀gbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, lórí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó sọ nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ìyẹn lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ìlú Èkó, èyí tí ọ̀rọ̀ náà tó ti jà rìnrìn káàkiri orí ẹ̀rọ ayélujára tó sì ní inú Ààrẹ Bọ́lá Tinubu ò dùn pé kò yẹ kí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú bí ọjọ́ orí ẹ̀ bó ṣe rí. lẹ́nà tí wípé wọ́n bá ń sọ̀rọ̀ àwọn àgbà Nàìjíríà tó jẹ́ pé wọn kì í bẹ̀rù, wọn kì í sì tijú láti sọ̀rọ̀ bí ìjọba ò bá ṣe dáadáa. Ọ̀kan pàtàkì ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Bí ìjọba bá sì ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀, ọ̀jọ̀gbọ́n Ṣóyínká wà lára àwọn tó máa ń pè wọ́n ṣàkíyèsí. Ṣùgbọ́n ó jẹ́ kàyéfì fọ́pọ̀ èèyàn pé látìgbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba ìjọba, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀, kò fi bẹ́ẹ̀ dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́, èyí tí ó jẹ́ kí àwọn kan tí wọ́n gbà tí Tinubu kan máa sọ̀rọ̀ sí bàbá náà wípé ó ti gbàbọ̀dè lọ́dọ̀ Tinubu, inú fi ń ṣe bẹ́ẹ̀. Ṣá o, lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìní àwọn tó ń sọ̀rọ̀ ní yóò máa tún inú wọn rò nítorí pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó ti kọ́kọ́ gba Tinubu nímọ̀ràn kí tó dìbò ààrẹ ọdún 2023 kó tó wáyé pé kó má ṣe dìbò nítorí pé ó ti dàgbà jù, níṣe ni ó máa ju òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tá a gbọ́ pé kò bá Tinubu níbi tó dáa àti pé ọ̀rọ̀ náà ó bì nínú. Ọ̀rọ̀ wo ni Wọlé Ṣóyínká sọ tó di wàhálà? Ọ̀rọ̀ tó máa sọ náà ni wípé níṣe ni òun pàdé ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọmọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ṣèyí Tinubu, ní ilé ìtura kan tóun ti ń jáde bọ̀ lágbègbè Èkó yìí ní ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn sójà tirẹ̀ Ṣèyí Tinubu tó kú lẹ́yìn, ó ní ọ̀pọ̀ kọjá sísọ, bẹ́ẹ̀ ni wọ́n dì í mọ́ra ogun. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní lóòótọ́ ní Ṣèyí ọmọ Tinubu wá dọ̀bálẹ̀ tó kí òun bí ọmọlúàbí, ṣùgbọ́n tó ní bí sójà ṣe pọ̀ lẹ́yìn ẹnìkan ṣoṣo náà, ó ló ṣe òun léèmọ̀ gidigidi. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní bóun ṣe dénú mọ́tò nínú òun béèrè lọ́wọ́ dẹ́rẹ́bà òun pé ta ni ọmọkùnrin tó wá kí òun. Onígbà náà ṣe ń sọ pé Ṣèyí ọmọ Tinubu ni, àti pé bó ṣe máa ń kó ẹ̀ṣọ́ ààbò, bó ṣe máa ń kó wọn rìn tán pọ̀ nìyẹn yan àwọn sójà. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wá jẹ́ kó dì í mọ̀ pé ọ̀rọ̀ náà òun yóò ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pé nígbàkúùgbà tó bá fẹ́ lọ gba orílẹ̀-èdè kékeré bíi Benin Republic tó gbà sílẹ̀ lọ́wọ́ ìdìtẹ̀gbàjọba, ó ní kò nílò kó ṣẹ̀ṣẹ̀ máa sọ fáwọn sójà kan lọ síbẹ̀. Ó ní àwọn sójà tó wà lẹ́yìn ọmọ ẹ̀ lásán ó ti tó gẹ̀, èyí tó fi hàn pé bàbá náà òun fi ọgbọ́n ó fi ń sọ̀rọ̀ sí Tinubu àti ọmọ ẹ̀ ní. Ṣá o, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó lóun pe olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser Alhaji Nuhu Ribadu láti béèrè pé ṣé ó bófin mu bí Ṣèyí Tinubu ṣe ń kó àwọn sójà rìn rẹpẹtẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kò sọ nǹkan tí ìdámọ̀ràn Nuhu Ribadu tí ó sọ fún un. Ní báyìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé inú ń bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tí Wọlé Ṣóyínká sọ yìí, tí wọ́n sì ní Tinubu gbàgbọ́ pé bí Ṣóyínká yóò bá tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó yẹ kó pé òun ṣàkíyèsí kó lè wà tó yóò ṣe dípò bó ṣe lọ sọ níta gbangba, èyí tó dàbí pé ó ń yẹ̀yẹ́ òun tàbí ó ń tàkù àbùkù bọ́.